Fẹ́mi Oyètọ́lá pohùndà ó ní òun kò díje fúnpò sẹ́nitọ̀ mọ́. Ọmọ gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Olúfẹ́mi Afeez Oyètọ́lá ti kéde pé òun ti yọwọ́ òun kúrò láwo ìdìbò fúnpò sẹ́nitọ̀ tí yóò ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà. Nínú lẹ́tà kan tó kọ ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún tá a wà yìí sí alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun, Oyètọ́lá sọ pé ìpinnu náà wáyé lẹ́yìn ìfikùnlukùn àti àsọyépọ̀ táwọn adarí àti àgbààgbà ẹgbẹ́ ṣe pẹ̀lú rẹ̀ láti mú ìṣọ̀kan àti ìdúróṣinṣin ẹgbẹ́ náà lágbára sí i. Olúfẹ́mi Afeez ti wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ pàápàá àwọn ọ̀dọ́ àti alábàáṣepọ̀ káàkiri ẹkùn àárín gbùngbùn Ọ̀ṣun tí wọ́n ra fọ́ọ̀mù ìdíje fún àti fún àtìlẹ́yìn tí wọ́n fi hàn fún èròǹgbà òṣèlú rẹ̀. Ó ní ìfẹ́ àti ìgbàgbọ́ táwọn ènìyàn fi hàn sí òun jẹ́ ọ̀kan pàtàkì nínú ìrìn àjò òṣèlú òun. Oyètọ́lá tún sọ pé bó tilẹ̀ jẹ́ pé ìpinnu náà kò rọrùn, àǹfààní àti ìfẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ wà lókè ìfẹ́ ara ẹni. Ó tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun yóò máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn adarí, ọmọ ẹgbẹ́ àti àwọn ọ̀dọ́ láti mú ẹgbẹ́ APC lágbára àti láti rí i dájú pé ẹgbẹ́ náà ṣẹ́gun nínú àwọn ìdìbò tó ń bọ̀ lọ́nà. Bákan náà, ó pe àwọn olólùfẹ́ àti alábàáṣepọ̀ òṣèlú rẹ̀ láti farabalẹ̀ láti dúró ṣinṣin àti láti tẹ̀lé ìpinnu àti àwọn adarí ẹgbẹ́ náà. Ó ní ìgbésẹ̀ náà jẹ́ àfihàn ìfaradà, ìwà ọmọlúàbí àti ìfaramọ́ ìṣọ̀kan ẹgbẹ́. Níkẹyìn, Oyètọ́lá gbàdúrà fún ìlọsíwájú ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.